Don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Sunday Igboho ẹkú àdúró tì mí Ọlọ́run bá mi dúró tì gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé pátápátá mo dúpẹ́ lọ bàbá mi Banji Akintoye our hero father bàbá dáadáa bàbá lálùbáríkà ẹ̀mí yóò gùn fún mi bàbá ẹ pẹ́ fún mi ẹ jẹun ọmọ yín ẹ gbé wa délẹ̀ lérí láṣẹ Ọlọ́run ni ẹ̀yin lẹ bẹ̀rẹ̀ rẹ̀ náà lẹ parí ẹ̀ ẹni ẹlẹ́nu nígbà ṣe ń ṣe mo dúpẹ́ lọ gbogbo àwọn ẹgbẹ́ YSDM pátápátá torí wọn ni wọn bínú pé mi kí àwọn mi tó bẹ kí mọ kí yín ta lè mi tí mi ní kí yín ẹ dúró tì mí ẹ náwó ẹ náírà lé mi lórí mi wà ní dúró mi ní kí yín mo gbọ́dọ̀ ṣe fídíò tí special ni mo kí gbogbo ẹ̀yin ẹgbẹ́ YSDM látòrí bàbá mi ayélóge bàbá ayélóge bàbá ní mo pe bàbá lóru bàbá ó gbé bàbá mi òkè bí ọ̀run dókítà òkè bí ọ̀run mo kí yín gan ojú òní tì yín láéláé inú mọ́tò mo sì wà náà mo ti wà ní Germany confam pẹ̀lú àwọn family mi mo wà pẹ̀lú àwọn fámìlì mi àṣẹ ń lọ lé ni bàbá dáadáa bàbá wa hero bàbá Akintoye bàbá dáadáa ẹni nígbà ṣe mo fẹ́ kí gbogbo àwọn ọmọ Yorùbá ká parapọ̀ báyìí lọ́wọ́ kan ojú ọ̀gbọ́dọ̀ tiwa ká mọ̀ bára wa jà gbogbo òfin ìjà tí máa ń bẹ bàbá ẹ̀yin lólórí wa ẹ parí gbogbo ìjà pátápátá ohun tá à ń dúró de ti dé èmi ọmọ yín ti dé padà mo ti dé padà no going back lọ́rọ̀ Yorùbá àṣìlọ́kọ̀ ẹrú Fúlàní mọ́ bàbá mi ẹ̀mí yóò gùn mo sọ fún yín inú mọ́tò làwọn báyìí ẹ̀tẹ́ mo dúpẹ́ mo ní kí gbogbo lé ni mo kí gbogbo ẹgbẹ́ YSDM ẹ má bínú bàbá mi o ẹ̀yin mọ̀mọ́ mi tẹ wà ń bẹ ojú òní ti yín o ẹ kú náwó ẹ kú náírà ẹ dákun dókítà òkè bí ọ̀run òkè dáadáa bàbá mi ayélóge àtún yín kí lọ́tọ̀ tí n bá délé ẹ ṣé mo dúpẹ́ bàbá ẹ ṣé ẹ kú pàdé ẹ ṣé gan orúkọ mi ni Sunday ọmọ yín Igboho Ayọ̀mídé ọkọ rọ́pò ọkọ tó rọ̀ sí mo ti dé padà Igboho ṣá mo dé ìyá mi yẹyẹ dára mo ti dé sí Ọlọ́run dára mo dé sí Ọlọ́run báyìí kì í ṣe Sunday kú tó númọ́ o Sunday ìjàmbá ní tàná sọ́nà sọ́nà Igboho ṣá ẹjọ ẹ má bínú mo fẹ́ gbọ́ nǹkan tó lóye sọ olóyè mo máa ń gbọ́ pé yín Sunday Kútọ̀nù ẹlẹ́kìí ṣe Sunday Kútọ̀nù gbọ́lẹ̀ wà báyìí. mo ti fi Sunday Kútọ̀nù ní international Sunday. ìfúra mi ní ìdí bàbá mi dé. irú mọ́lẹ̀ mo kí yín o ọ̀tá wa tó fún wa ní security ìjọ yẹn. ẹni tí bínú wọn kàn bínú kúrò ní ọjọ́ nàkì. láṣẹ nínú máa rẹ̀. mo gbẹ́ ní tọ́bálà ní délẹ̀ lérí àti débẹ̀ lẹ́yìn ẹni. láṣẹ ìdùnnú mo gbẹ́ ní ẹni tí pásítà wá fọlọ́sẹ̀ yóò parẹ́ tọmọtọmọ ni. àwọn oníkọ́mọ tí àníbáyá sí ànífẹ̀mí wa pé àwọn tọ́lọ́wọ̀n ọ̀rẹ́ tó ń rárá wọn wọ́n lọ parapọ̀ wọ́n jókòó jẹ́ ọlọ́wọ̀n ọ̀rẹ́ wọn fúnra náà rárá wọn kọ́lọ́ sí bẹ̀rẹ̀. àsìkò lábẹ́ mẹ́tọ́lọ́run kí gbogbo ọmọ ẹ̀kọ́ ìpàdé wà fún múra àìsẹ̀rù Fúlàní ẹgbàgbé bó tó fẹ́ ṣẹlẹ̀ ẹgbàgbé kóńdé ẹ̀. Igboho ẹ̀dọ́ ni mẹ́rù dì tí nǹkan ọba ṣẹlẹ̀ gbogbo ń tó ṣẹlẹ̀ sí mi láyé bẹ́ẹ̀nu kádàrá mi ni kì í ṣèyàn kì í ṣàkóso ìjọba o. ìtúsílẹ̀ mi dẹ̀rẹ̀ ọwọ́ Ọlọ́run tó mú mi lẹ̀ náà ló ti wá. ọwọ́ lọ́wọ́ ẹni kankan ìtúsílẹ̀ mi ò wá lọ́wọ́ anybody ọwọ́ lọ́wọ́ Ọlọ́run tó mú mi lẹ̀ fúnra ẹni. so ẹgbàgbé wọ́n fẹ́ ṣẹlẹ̀ o. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ pé bàbá Akintoye ṣàdéhùn bàbá dáadáa. bàbá dáadáa bàbá gbẹ́rẹ́lẹ̀ báyìí
ìní kò ń bẹ́ẹ̀ náà wọ́n náà ló dìdì ní kò ń bẹ́ẹ̀ náà délẹ̀ Yorùbá èmi náà nílẹ̀ lídì bàbá mi délẹ̀ Yorùbá padà láti Ọlọ́run. lágbára Ọlọ́run. fọkànfẹ́ ká sọ fún gbogbo àwọn mídíà wa àsìkò yìí kì í sàsìkò táwọn bú àwọn àgbàlagbà. bẹ́ẹ̀ni. gbogbo àwọn tí ń bú àgbàlagbà kọ́ lọ sára kọ́ lọ mùsùlùmí báyìí. gbogbo àwọn tó bá ti mídíà tó bá ti bú àgbàlagbà. ayọ̀ kò nu mídíà àti àkọ́dá dúró kọ́ mọ sẹ̀kẹ́ ìbú tiẹ̀ ó ti di rọ́bì àtọ́ ti. ó ṣe wà nìyẹn ó ṣe wà nìyẹn tó ṣá. fẹ́ ká fẹ́ni kankan bú ọba tàbí bú jòyè kankan for now ẹ stop pẹ̀ kéṣe for now ẹ kọ̀ rẹ́bà. a fẹ́ gba ẹ̀tọ́ àwọn bàbá wa fún wọn padà lọ́wọ́ àwọn tí àwọn ọ̀jẹ̀lú èèyàn tó ń padà lọ́sẹ̀lú ẹ lọ sùn. kò sí ìjọba rẹ̀ orílẹ̀-èdè Yorùbá ti wá ní kọ̀dẹ̀ níbàjẹ́. èmi ń bẹ ẹnu ọmọ tó ní green card Yorùbá mọ́kànlá gbangba. bẹ́ẹ̀ni. èmi nìkan ni mo ní green card Yorùbá lójú mo ní mo fẹ́ sá lọ mo fẹ́ sá lọ. identity Yorùbá nìyẹn. Identity ni o. I'm not. Tọ́lọ̀ máa fẹ́ kí n mọ̀ sòyìnbó. Dọ́lọ̀ create mi sí America tàbí England. But no. OòDUA ló bẹ́ẹ̀ bí Yoruba man. They want me to be a Yoruba great. So I'm a great Yoruba man. I'm a confirmed Yoruba man. God bless you, sir. God bless you, man. Thank you so much. Ẹ ṣeun, Òòṣà kí olóyè Sunday Igboho. Thank you. Mo fẹ́ kí ìfẹ́ kí àmọ́ àwọn aṣọ lápò gbọdọ̀ Buhari yín ẹ ṣe. ẹ ṣe gan-an. Mo fi àsìkò yìí. Inú wa dùn ẹ ṣeun o. Ẹ ṣeun ẹ kú iṣẹ́ náà o. Ẹ kú iṣẹ́ náà o. A dúpẹ́ fún Ọlọ́run ọba. Alákàtúntò. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ rí bí inú gbogbo wa ṣe ń dùn wípé in tí wọ́n pè ní pé ìdùnnú máa ń padà wá kẹ́yìn ìbànújẹ́ tàbí ìbànújẹ́. Ní ọjọ́ tí wọ́n mú olóyè Sunday Igboho gbogbo wa ní àkójọ báyìí náà tí a fajúro tí ìbànújẹ́ gba ọkàn gbogbo wa pátápátá tá à ń rò pé báwo la ṣe fẹ́ gbà á báwo la ṣe fẹ́ ṣe é tó wá di wípé ẹni tí ògbọ́n tó wá ló wá ń kọ́ wa pé nǹkan báyìí ní ká ṣe nǹkan báyìí ní ká ṣe. Ní ọjọ́ ọ̀hún ọ̀pọ̀lọpọ̀ wa ni ò lè sùn mọ́jú. Ní ọjọ́ ọ̀hún ọ̀pọ̀lọpọ̀ wa ló jẹ́ wípé a wà nínú hílà ìlú ẹlòmíì ní high blood pressure nítorí ọ̀rọ̀ ọjọ́ ọ̀hún. Ṣùgbọ́n kinní kan ní ìyàlẹ́nu náà pé lónìí kì í ṣe gbogbo àwa tá a péjọ lọ́jọ́ ọ̀hún nínú ìbànújẹ́ ọ̀hún la wà lónìí láti rí ìdùnnú yìí. Àwọn kan ti yapa láàrin wa tó jẹ́ wípé ọdún ọjọ́ òní òṣojú wọn kò bá wọn. Ṣùgbọ́n mo dúpẹ́ fún gbogbo àwa tá a dúró tí mi ò lè mú kàn ń dárúkọ àwọn tí mo rí wípé àwa náà ṣe pàtàkì nínú ẹ̀. Torí ẹ̀ èmi náà kíra mi mo tún wá kí gbogbo Yorùbá world media pátápátá. Bẹ́ẹ̀ ni mo kí gbogbo àwọn mídíà pátápátá OGTVR ní. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.